Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Orúkọ mi ni Sunday Ìdòwú ọmọ Olaitan Diya aka Orere. Orúkọ mi ni Mrs. Bisiriyu Abẹni Kudirat Ọmọtókẹ́. Orúkọ mi ni Mojísọ́lá Kíkẹ́ ọmọ Olúwatinúkẹ́ Eunice ọmọ Abdul. Orúkọ mi ni Mrs. Tọ́lá Odòbíyì. Ọjọ́ ìsinmi ọ̀rọ̀ ìkọ́lé àti olúwaṣẹ́mílọ́rẹ̀ tá a máa mú wa pẹ̀lú ijó nígbà tí a máa kọrin tó bá kọrin fún wa. Ọlọ́run mi mò ń mọ́pẹ́ tó dàbọ̀. Ọlọ́run mi mò ń mọ́pẹ́ tó dàbọ̀. Ìfẹ́ ti ṣe báyé yìí màá ló fún mi wá dúpẹ́. Ọlọ́run mi mò ń mọ́pẹ́ tó dàbọ̀. As you are giving unto God today, as you go this week, may God bless your pockets in the name of Jesus. You will not regret this week in the name of Jesus. Thank you, Father, for in Jesus' name we have prayed.
and I'll be happy tí gbogbo ẹ̀ fún màmá ẹ wá bá mi níta ẹ̀yọ̀ ẹ wá dúró tì mí lébà gbogbo ẹ̀yin ọmọ màmá. Praise the Lord. Praise the Lord. A ti rí àwọn ọmọ màmá and a fẹ́ ṣiṣẹ́ kan fún Ọlọ́run. Mo sì fẹ́ jẹ́ káwa dá jókòó yẹn ká farabalẹ̀ jẹ́ ká jókòó àti àdìdúdú yẹn. Ní àná báwo wà nílé ní aago 9 sí 10 ṣàdédé ni màmá kọ̀ wá jókòó tì mí lé. Bàbá mi wọ́n ní pé kí ló wá ṣe tọ́kọ tó wá ṣe kàn. Ṣàdédé ni màmá kọ̀ wá jókòó tì mí lé. Àlùfáà àpọ́nnímọ̀mọ́. Àwọn ọmọ mi mo láyọ̀ ni wọ́n wà. Wọ́n sì ní kínkín dáadáa. Ní àná màmá sọ fún mi wípé àlùfáà àpọ́nnímọ̀mọ́ ṣé o ti lọ sí church láàárọ̀ yìí? Àpọ́nnímọ̀mọ́ a ti lọ morning prayer. Àwọn onírárá padà lọ church ó lọ wò kankan bẹ̀. Má bẹ bọ́ ìmọ̀ mọ́ ti bá màá sáré lọ mo sì dé ṣọ́ọ̀ṣì tòótọ́ mo sì pa máma ń bí lọ́dún kò sí mi bá wọ́n lálùfáà gbójú rẹ̀ sókè mo wá gbé sókè mo ní màmá lóòótọ́ rẹ̀ ẹ̀yọ́ ọmọ Ọlọ́run ẹ̀jẹ̀ agbójú wa sókè síbẹ̀ yẹn ẹni pé bẹ̀ yẹn ń jà ibi tí màmá kọjú mi sí lànà nìyẹn ẹ bá mi dé hallelujah amen. tí ó bá ṣe pé èèyàn lè bá Ọlọ́run dù ẹ̀dá kankan kò lè bá Ọlọ́run dù tọ́lọ́jọ́ bá ti dé. Mo fẹ́ kí n rí nígbà tó wà lọ́dọ̀ mi ó lè wẹ̀ fúnra ẹ̀ ó lè ṣe ṣùgbọ́n mo máa wẹ̀ fún máa wọ bedroom máa bá fọ ẹ̀yìn ẹ̀ máa wẹ̀ fún máa ṣanra máa kan àtíkè máa yarun ẹ̀ kì í ṣe pé kò lè ṣe é ẹ̀mí yẹn kàn sọ pé kí n máa ṣe bẹ́ẹ̀ ó ní bí oṣù kan àbọ̀ tó wá lò pẹ̀lú mi ẹ̀mí yẹn ní kí n máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wá ṣe mí bíi pé kí n rí kí n tún máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sóhun tí mo lè ṣe bó ṣe wọn Olúwa ló ń ṣe ọlá ó kàn fún mi pé ó ti ń jẹun ọmọ o ó ti ń jẹná ṣùgbọ́n ṣe ló dà pé nínú 100 kéèyàn yìí jẹ 10 àbí 2 ṣùgbọ́n kí la fẹ́ ṣe fún àwọn tí ò tiẹ̀ ní oore ọ̀fẹ́ láti dé ipò ẹ̀ tọ́lọ́run dẹ̀ mú wọn lọ. I know that God has blessed mama children. Everybody should beautiful. Ẹ̀kọ́ ìbò mi ẹ̀ lè ó beautiful. Aṣọ wọn gan ó mú mọ́ ẹ wọ bàbá àdéhùn owó náà kọjá sí ìrànlẹ́ lọ. Sẹ́ẹ̀tì ló wà bẹ́ẹ̀. Ó jẹ́ àbílẹ̀ mi ní ìwò ó yẹ ẹ̀yìn náà. Amen. Àbílẹ̀ yìí a fẹ́ ṣiṣẹ́ yìí ní ọ̀la. A sì fẹ́ ra kan síbẹ̀ a sì fẹ́ change àwọn ibi kankan. We just want to budget for 50,000. 50,000 naira péré àbọ̀fẹ́ fi ṣiṣẹ́ yẹn ní ọ̀la ẹgbẹ́ àkókò ojú láwa ẹ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá àti láti òkè òkun pàápàá jùlọ àbúrò mi èyí tí wọ́n bí tẹ̀lé mi Ọlọ́run lò ó fún wa. Inú mi dùn wípé ìṣe àbúrò mi ó ṣojú màámi iṣẹ́ àwa náà tó túkọ̀ àtàwọn ẹ̀gbọ́n wa ó ṣojú màámi. Mo dúpẹ́ gidi gan lọ́wọ́ Àtinúkẹ́ Eunice mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ọlá ẹ̀ kò ní relẹ̀ mi ò dẹ̀ ní wàtì kò dẹ̀ ní jábọ́ lẹ́yìn mi. Bóun ṣe ń ṣe yẹ àwọn ọmọ àwa tó kù a máa ṣe jù bẹ́ẹ̀. Àwọn ọmọ kékeré táìtì ẹ̀ tí wọ́n ti tó wa gan a mọ̀ pọ́n máa ṣe jù bẹ́ẹ̀ nítorí pé ọlá Ọlọ́run kì í tán. Orúkọ ìyá mi nìyẹn ọlá kì í tán ọmọ Díyà ẹ ṣé mo dúpẹ́.
gbàdúrà mẹ́ta. Àwa kì í sún bẹ́ẹ̀ kó má rí bẹ́ẹ̀. Ìpè tá a fi pè mí máa fi gbàdúrà. Ó ṣe ní láàánú níjọ Áfíríkà lóde wọn ní àwọn àlùfáà Áfíríkà wọn sọ àsọtẹ́lẹ̀. Ó ṣe mí sè. Mo fi pè gbàdúrà. Bájẹ́ lóòótọ́ ni Ọlọ́run pè mí. Ó bá wọn tó bá iṣẹ́ máa jẹ́ àwọn èrè. Mo fi ọjọ́ mo gbọ́ òun mo fi gbàdúrà. Fún ìyẹn ọmọ màmá, ẹni tó bá fẹ́ dènà yín níbi tẹ́ ẹ ti jẹ tẹ́ ẹ ti ń mu. Lẹ́yìn náà ìjọba bá lè rí àmì ẹ̀yọ̀ kan ṣe. Kí alẹ́ ìtò lẹ́ lórúkọ Jésù àrà máa parí èèyàn ní ọ̀sán. Ayọ̀ máa ẹ lajú ẹ wò wọ́n. Wọ́n ò nífẹ̀ẹ́ ní ẹwà mi wọn bí àmì $2. Mo fẹ́ kẹ́ ẹ ṣàmì lẹ́ni tí nǹkan jáde lára. Mo gbàdúrà mo sọ gẹ́gẹ́ bí abẹ́ náà. Ẹni tí ló bá bí nítorí pé ẹ wá sọ pẹ̀rẹ̀. Ẹni tí ló bá bí nítorí pé ẹ ṣe rìmẹ́mbírànsì fún ìyá yín. Bẹ́ẹ̀ni ká ikú ẹgbẹ́ bá lè rí àmì aṣọ. Kílẹ̀ òní tó ṣú lórúkọ Jésù kíkú máa parí ìrìn àìsàn. Mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní tábí náà. Ẹnikẹ́ni tó bá dìde ogun sí yín. Ṣọ́kùnrin ni, ṣọ́bìnrin ni, ṣọ́mọdé ni, ṣé àgbà ni. Ẹ̀yin tẹ́ ń dúró yìí bẹ́ẹ̀ bá lè rí àmì láṣẹ. Ogun gbogbo tá a bá gbé tì yín lórúkọ Jésù kò ní wá sí ìṣẹ́ lórúkọ yín. Mo gbàdúrà lẹ́lẹ́kẹrin. Mo dúró gẹ́gẹ́ bí ìkan lọ́rùn lónìí. Àtàbí tí ipò ò bá sí lórí rẹ̀. Mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ni tí a fi rán láti òní láti ìṣẹ́jú lọ. Ogun ni òní lọ. Ṣé kú àdúrà ẹ̀ dára sá? Mọ́mí ẹ̀ kú àdúrà ẹ̀ dára sá. Ogun ni òní lọ. Ẹ jẹ́ kí n ta pọ́pátì mẹ́. Ẹ jẹ́ kí n máa tọrọ ní káàkiri. Ogun ni òní lọ. Àti wọn náà tó dúró tó bá lè rí àmì ẹ̀ṣọ́. Ogun ni òní lọ nínú ilé yín. Ogun ni òní lọ lórí ọmọ. Ogun ni òní lọ lórí ọkọ. Ogun ni òní lọ lórí ẹ̀yọ́ náà màmá. Bẹ́ẹ̀ bá sọ sọ́kẹ́ tó yá àmì ẹ̀ṣọ́. Lórúkọ Jésù ọyá májá náà kó disappear. Mo miss màámi abiyamọ gbọ̀dágbọ̀rọ̀gbọ̀rọ̀ Agnes Olaitan. Mo miss màámi gidigidi gangan torí ìyá òtítọ́ ni màmá. Màámi fẹ́ràn ọmọ, wọ́n fẹ́ràn ọmọ, fẹ́ràn ọkọ ọmọ, fẹ́ràn ìyàwó ọmọ àti ọmọ ọmọ àti ẹbí. Mo miss wọn gan-an. Elédùmarè ọba mímọ́ àdúpẹ́ náà rẹ o. Ẹ̀gbọ́n mi Ọláìtàn ọmọ Díyà òrèrè márèdí ọmọ wádìí àòdìkòrà ọmọ káòdìrà ṣàwòrò máa wọn ọmọ eré ìlú ẹ̀bíyè ọmọ olùpọ̀ òbúrẹ́gbẹ́dẹ ọmọ àwọn rẹ̀ kò jẹ̀pà kó làjú ní kò máa wò dédé ọmọ rẹ o. Má ṣe ọmọ rẹ ní oríṣiríṣi jàǹbá o. Má jẹ́ kó wá yẹ ká wọn o. Ibà búkì ìjàkadì kò làjú ní kò máa wò o. Ohun rèdí olórí náà ọmọ rẹ o. Má sọ́dọ̀ láàárẹ̀ yìí o. Jẹ́ kó nẹ́ẹ̀nà wá o. Kọ́kọ́ rẹ̀ kó balẹ̀ o. Ó yan àwọn àbúrò rẹ̀ ń rán máa fún máa tọ́ àwọn ọmọ àtàwọn àbúrò rẹ̀ pátápátá kó máa bọ́ wọn máa sẹ́ ọ̀kan máa mẹ́mú iṣẹ́ wáyé ìwúdà lè náwó o tó.
ohun tó mú nípa ọjọ́ tí kì í mú ní ọjọ́ òjòkó ṣẹlẹ̀ sí wọn. Adúgbò fún àwọn tó wà nítòsí, adúgbò fún àwọn tó wà lọ́nà jíjìn lẹ́yìn. Adúgbò tó ṣe ayé àbúrò rẹ̀. Adúgbò tó mú ìrírí rẹ̀ ṣe nínú ayé wọn. Wípé ìwọ Ọlọ́run máa pa àlọ́ àti àlọ́ ọ̀rọ̀ mọ́. Adúgbò tó ṣe ilé ìfún wọn. Lórúkọ Jésù Kristu àgbà ọ̀pẹ́ wa. Ọba àwọn ọba olùgbà ẹ̀yẹ wa. Àgbàdúrà fún yín lẹ́yìn ayẹyẹ ìrántí kan ọdún màmá ẹ̀ẹ́dínlógún wàhálà o. Ẹ ò ní rógun ìdààmú o. Ayé ò ní dáràn sí yín lọ́rùn. Ẹ ò ní ṣiṣẹ́ o. Ẹ ò ní ṣìwò o. Lórúkọ Jésù àpadà sí gbogbo kò ní wọ́n láyé yín. Ewé ayé kò ní padà ìwé wáwá o. Lórúkọ Jésù bá ṣe máa lọ ní ìrìn àjò yín. Lórúkọ Jésù ọ̀rọ̀ máa bá yín lọ. Àdáwọ́lé ayọ̀rí sí rere. Èròmọ́ yín ayọ̀rí sáyọ̀. Lórúkọ Jésù la gbàdúrà fún yín. Bí a ṣe ń lọ, Olúwa máa bá yín lọ. Oore gbogbo tó wà lọ́kàn yín láti ṣe lórúkọ Jésù ní sọ̀rọ̀ ṣe fún èrò. Àwọn apaniláyọ̀jẹ́ ọ̀dùn bá yọ yín jẹ́ o. Lórúkọ Jésù a gbàdúrà fún yín. Ohun gbogbo tá a máa ṣe lórúkọ Jésù ní kàbámọ̀ rẹ̀ o. Burúkú kan ò ní ṣubú lòyìn, àrùn kan ò ní pọ́ndù yín. Bẹ́ẹ̀ ṣe ń lọ lórúkọ Jésù la máa bá yín lọ. Eléyìí wá ṣe lónìí ò ní kàbámọ̀ rẹ̀ o. Ọmọ rere àgbẹ̀yẹ̀ yín náà. Ọmọ rere tó bẹ̀yìn tó bẹ̀yìn ìṣòro ayọ̀ ọ̀dẹ̀ fún yín. Lórúkọ Jésù bá ṣe ń yọ̀ lórí àwọn ọmọ yín ọ̀run sàkún lórí wọn. Níbi gbogbo tẹ́ ti láyọ̀ ẹ̀mí lóko ìbànújẹ́. Níbi tẹ́ ti ní ìbànújẹ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọ̀ rọ́pò fún yín. Ẹ ó máa lọ rí, ẹ ó máa bọ̀ rí. Àyídúró kò ní bí ìbànújẹ́ fún yín. Ó lórí tí ọ̀rọ̀ aṣíláṣẹ́ fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí ògùn fún Ọlọ́run lọ́dọ̀ ọ̀rọ̀. Jésù Kristi Olúwa wa. Orin 2021 nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan.
la dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wa fún oore ọ̀fẹ́ tọjọ́ òní tó fi fún wa. A dúpẹ́ pé o kà wá kún àwọn alààyè tí ó máa yìn ọ́ lónìí. Orúkọ Jésù gba ọpẹ́ wa. Ọba tó pọ̀ ní ipá àti agbára olùgbà ìyìn wa. À ń jáde lọ lọ́sẹ̀ rẹ ọlọ́run. Bàbá májà kò lábẹ́ àbò rẹ o. Májà kò lábẹ́ ìpamọ́ rẹ o. Májà kò lábẹ́ ayọ̀ rẹ o. Májà kò lábẹ́ ìbùkún rẹ o. Ohun tá yóò fi pamọ́ sí wa lọ́wọ́ májà ká yóò béèrè ẹ̀ lọ́wọ́ wa o. Ọ̀rọ̀ tá a mọwọ́ tá a mẹsẹ̀ májà ká yóò dílé wa lórí o. Lórúkọ Jésù àdáwọ́lé wa nínú ọ̀sẹ̀ tó ti ọ̀làjò yọrí sí rere. Ohun tó ṣe tí wàá ṣe láṣẹ pé fún wa. Àwọn ọmọ rẹ tí ó rìnrìn àjò lẹ́yìn òkú màmá wọn má jẹ́ wọn kábàámọ̀ ìrìn àjò wọn o. Lórúkọ Jésù má jẹ́ wọn rogun alákòóbá o. Má jẹ́ wọn rogun alákòóbá o. Má jẹ́ wọn rogun aládàbá o. Súre fún Ọlọ́run wa. Ògo ni fún orúkọ rẹ. Jésù Kristi Olúwa wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ọdún kan màmá tó bí mi lọ́mọ. Chief Dr. Mrs. Olaitan Agnes Diya fún ọdún kan tá a ṣe fún wọn Ọlọ́run ṣeun lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ ẹbí tí wọ́n bá mi wá fún ayẹyẹ yìí. Mo gbà ládùúrà wípé ní ìgbàkígbà tí nǹkan rẹ̀ àwọn wọ̀nyí bá máa dé yóò jọ ṣoṣù gbogbo wa ní orúkọ Jésù. Mo dẹ̀ tún fẹ́ kan náà dúpẹ́ lọ́wọ́ ìjọ St. Peter's Anglican fún àdúrótì wọn fún màmá wa àti àwọn ẹbí wa tó yẹ pé gbogbo ìgbà wọn ò fi wá sílẹ̀ wọ́n dúró tì wá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba náà pé Ọlọ́run ọba kò fi wá sílẹ̀. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ ọkọ mi Máyọ̀wá Joseph Kúyẹ̀ àti dádì wọn baálẹ̀ ayédèrè ti ìlú Abẹ́òkúta láti Ìgbórè land Abẹ́òkúta. Mo dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn wọn. Mo dúpẹ́ fọ́pọ̀lọpọ̀ èèyàn tí mi ò lè dárúkọ tán. Alhaji Cheif Sulaiman mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ Honourable Doyin Adesanya. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn lóríṣiríṣi láwọn èèyàn jankan-jankan local government chairman tí wọ́n wá láti wá bá wa ṣe ọdún kan yìí láti wá yẹ wa sí àti àwọn support tí wọ́n fún wa. Ọlọ́run ọba nínú àánú ẹ̀ kó jọ kó bùkún fún wọn kó tì wọ́n lẹ́yìn kó gbàdúrà fún wọn kó súre fún wọn kí gbogbo nǹkan wọn kó máa lọ létòlétò lópin ohun gbogbo Olódùmarè ló lọ́pẹ́. Mo fọpẹ́ fún pé àtiwálé mi láti ìlú US wá sí ìlú tí a ti bí mi láti wá ṣe ayẹyẹ ọdún kan fún màmá mi ìpè ìwọ Ọlọ́run ò jẹ́ kó méwu lọ́wọ́ ò jẹ́ kójú kó tì mí ò jẹ́ kí àwọn èèyàn ṣe sí mi ò daṣọ àṣírí bò mí ò ń pamọ́ mọ́ gbogbo ìgbà àti èmi àtọkọ mi àti ìdílé mi àtàwọn ẹ̀gbọ́n mi àbúrò mi àwọn ọ̀rẹ́ mi àti olólùfẹ́ mi. Mo wá fi àsìkò yìí mo wá ti fi sọ fún Ọlọ́run wípé èyí tó tún ju eléyìí lọ ní èyí tí a ṣe ní àná nítorí pé all tá ti ṣe yẹn kì í ṣe pé a ti ní tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run nínú àánú àtọ́lá ńlá ẹ̀ ó pèsè ẹ̀ fún wa ó jẹ́ ká rí lò kò jẹ́ kójò kó disturb wa gbogbo àwọn tó bá wa wá a ò gbọ́rọ̀ aburú tàbí ìpè aburú lórí wọn. Olúwa mo dúpẹ́ ẹ ṣeun gan àti gbogbo èyí tẹ́ wá èyí Kilarigbo TV ẹ ṣé o ẹ máa rí ṣe o ọwọ́ yóò máa ròkè o Jésù Kristi Olúwa wa àmín. Kí ni àwọn ọmọ tó jáde lára rẹ kí wọ́n fẹ́ tiẹ̀ kọ́? What are the things your children they will learn from your life? Ẹ̀rọ bí àwọn tá a bí lónìí, ẹ̀rọ bí òye wọn dáadáa, òye yé wọn. Ìyá tó ń ṣàgbèrè, ọmọ rẹ̀ á ṣàgbèrè. Bàbá tó ń parọ́, ọmọ rẹ̀ á parọ́. Bàbá tí ń mu sìgá, ọmọ rẹ̀ á mu sìgá. Bàbá tó lè mú kírètì trọ́fì 22 kò sí kan tá a ṣe alájẹ́ ni mò ń jẹ. It shows that in the next children your children they are going to be like that in the next children. Ṣùgbọ́n à ń sọ pé màtìrẹ lónìí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Wọ́n ní kó gbogbo ògo rẹ̀ sílẹ̀ nígbà tó fẹ́ wá sílé ayé. Wọ́n bẹ̀rẹ̀ pé ta ló fẹ́ wá sílé ayé nítorí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn. Let's take Nigeria as a case study. A lot of things is happening in Nigeria today. Gbogbo ọ̀làgbọ́ àṣírí lórí afẹ́fẹ́ láìpẹ́ nílùú Àbújá. A old chief imam ó wàásù nípa bí Nàìjíríà ṣe rí. Alẹ́ ọjọ́ tó wàásù ni wọ́n ní kó kúrò ní ibi tó ń gbé. Is that what we are trying to say? What are the leaders that we have in this country today? Do you have any good example to learn from them?
2023 is coming up now. They will be moving around, giving you 1,000, 2,000. People of God, you need to send the truth out that we can't connect it anymore. We are tired. Graduates, they are outside there. We have Atira, we have money, first class, second class, everything. Only at the end of the day, no job. Ambassador, when you call a person, he just to get the appearance pay. One no poor Ugara receive the Bodera receive. And Christ now come to this life. If you don't just say what's happening, you pay only a coup, it will be a shame. Ara ni Ọlọ́run tí òun lè fi hàn fún àwọn ará Philippines nítorí ayé wọn kún fún ọ̀pọ̀lọpọ̀ ìgbéraga àti iṣẹ́ ẹ̀sìn wọn kún fún ọ̀pọ̀lọpọ̀ ariwo tí kò sì ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ìgbéraga. Because God has blessed you now, you now think that you are the best. Nítorí pé Ọlọ́run ti bùkún rẹ̀, ó ti bò àwọn tó wà lẹ́yìn rẹ̀, ó ti bù wọ́n pé. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí tọ́mọ ológo bá ti wà ń bẹ̀. Á ní àwọn tó wà lẹ́yìn òun wọn ò lè ga. Ọ̀pọ̀lọpọ̀ tí Ọlọ́run bá ti bless lónìí, aláwọn tó wà lẹ́yìn mi yẹn jáde kò sí nǹkan kan tó lè deliver mọ́. It's a lie. You are not God. Tó bá wò wípé lónìí, ìwọ ló ti di gbogbo rẹ̀ tán, get me right, there is going to be a day, everything is going to end. Where is Abacha today? And because of that, wọ́n ní ìgbéraga wọn ti pọ̀ jù, pride. Ẹ̀rí ọmọjọ́ lónìí, a fẹ́ kí pásítọ̀ rẹ̀, a máa ní pẹ̀lẹ́ o. Èmi àti ìyàwó mi sọ̀rọ̀ gan láìpẹ́. Mo ṣe ní chọ́ọ̀chì kan. Ìyàwó àlùfáà ni. Tí n bá ti kí, mọ́mí ẹ káàárọ̀ mà. A ní pẹ̀lẹ́ o. Ó ṣe ẹ̀kan ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta, ìwà kí mọ́. Máa ń lọ́dọ̀ ta wa bọ́ bá ní o pẹ̀lẹ́, ìyẹn túmọ̀ sí pé bóyá o ṣubú àbó ṣeṣe. Àkọ́kọ́ ìkímọ́ ẹlẹ́gẹ̀ẹ́jì ó tá tó bí ẹ̀ márùn-ún ìkímọ́ wa lọ fẹjọ́ mi sọ̀gá mi. What I'm trying to say is that today, when God bless you, you need to humble yourself, no matter what that you have at your hand. The reason why you need to humble yourself is that àwọn tó sì ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó màrà tí wọ́n máa dá. Ìwọ kan tó bá lè rí àmì láṣẹ, àrà tí wọ́n darí nílé bàbá àti ìyá rẹ̀, bó bá fi ìbínú rí àmì láṣẹ, kí ọdún yìí tó parí lórúkọ Jésù ó yá Ọlọ́run kó ṣe nínú ayé rẹ̀. You can have your. Bíbélì sọ fún wa ní pé ó ní kì í ṣe gbogbo ẹni tí gbè mí ní Olúwa lÓlúwa ló ṣe kí ni o lórí ìjọba Ọlọ́run. Ìgbéraga, that is the problem we are facing in this country today. Ìgbéraga ohun tí Fílípì rí nìyẹn. Ó ní Pọ́ọ̀lù sì ṣe àkíyèsí wípé wọ́n máa ń ṣe fẹ́fẹ́ nígbà tí òun bá wà pẹ̀lú wọn. That is the problem we are facing in the house of God today. Hey, pastor ti dé, wọ́n á ṣe mímọ́. Hey, dádì ò ní pẹ́ dé, wọ́n á ṣe mímọ́. Ṣùgbọ́n tí wọ́n bá dé àdúgbò, hey, àwọn elépè àdúgbò wọn, wọ́n gba PhD ní èpè. Ohun tá à ń sọ fún màtí ẹ lóore ni pé ẹ̀kọ́ wo ló kọ́ nínú ayé Jésù tá à ń sọ ẹ̀ lónìí. Wo bí tí a kà yẹn má gbàgbé Philippians chapter 2 from verse 5 to 8. Ó ní ó rárá rẹ̀ sílẹ̀ dojú ikú. Ìdí tó ṣe rárá rẹ̀ sílẹ̀ dojú ikú ni pé kémi àti rẹ ká má bàa kú kò òjijì. Ń gbà nìkan wà tó lè rí àmì láṣẹ, ẹni tí ń fikú lé ẹ káàkiri tó fi kú jìjì lé àwọn ọmọ rẹ, bó bá rí àmì láṣẹ lórúkọ Jésù ó yá mo jẹ ẹgún yẹn kúrò lórí ayé rẹ. Pọ́ọ̀lù kò rí Kristi gẹ́gẹ́ bí àpẹẹrẹ nìkan, ṣùgbọ́n àwa kò ṣe tí kò rí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Àwọn kan sì wà wọn ò tí ì rí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run lónìí. You can come to church. That is the problem we are facing in Anglican church today. This is my father's church.
CMS ní 1982 làwa ti wà ń bẹ̀. Esma, that was there. Ní 19 ẹ wá máa rí àwọn ìtàn ìwọ́gbọ́n máa pé bọ́nà ti ń rí tàn. Ìtàn tó pa síbẹ̀síbẹ̀ ayé rẹ̀ ò fi fún Jésù. You are just wasting your time. Àwọn fídíò yìí à ń sọ fún wa lónìí pé kí ni àpẹẹrẹ tá a kọ́ nínú ayé Jésù. Àkọ́kọ́ mo fẹ́ káwé ni pé a kọ́ bí Jésù ṣe rárá rẹ̀ sílẹ̀. Mọ́mì kan ti ń sùn bẹ́ẹ̀. Ẹni tó bá sùn 6 million ló máa san kó tó lọ lé o. Ẹ̀yin ọ̀ṣà ẹ bá mi wá mọ́mì tó bá ti ń sùn yẹn. Ẹ ṣáà signal sí mi 6 million wọ́n sáré transfer sí àkáǹtì ṣọ́ọ̀ṣì wa. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ó ṣe kí ni o, ó rárá rẹ̀ sílẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ó jẹ́ ẹni tí ń gbọ́ràn. Hebrews chapter 5 verse 8. Tàbá ti délé ká lọ wò. Ó jẹ́ ẹni tí yẹ kí ni o, tí ń gbọ́ràn. Ọ̀pọ̀lọpọ̀ gbọ́ràn mọ́ lónìí. Bíbélì sọ fún wa wípé ìwọ kò gbọ́dọ̀ jalè. Ó ń jalè, oníwọ̀n rí ẹ. Níbi iṣẹ́ rẹ̀ expenditure wọ́n ní 2 million wọ́n ní kó fi 500,000 kún kó jẹ́ 2.5. Nínú gbogbo rẹ̀ tó ń kó níbo ló ń kó lọ. Gbogbo ohun tó lè ní láyé yìí ọjọ́ kan lòpin máa dé bá ọmọ àti bàbá. Bóhun ẹ̀ kó kọ́ lé 1 million lónìí, one day is going to be one day. Pua ó máa lọ. Mi ò mọ̀ bóyá ẹnìkan lè sọ fún ẹ pé àti rẹni tó kú tó ẹ pé gbogbo ilé ẹ̀ ni wọ́n sin sí. Ṣó possible? Kò ṣeé ṣe o. Àwọn ọmọ màmá lónìí bó la gbé màmá sí, mi ò tí ní gbàdá sí, bó la sí màmá sí. Ẹjá sọ̀rọ̀ bó la sí màmá sí. Ṣé lé níta? Ṣé tẹ́ ẹ bá tilẹ̀kùn lálẹ́ màmá máa wọlé? Àbójẹ́ tẹ́ ẹ sè lánàá màmá jẹ́nu rẹ̀. It's not possible. It shows that we need to share our light. It shows that one day is going to be one day everything is going to put an end. One day is going to be one day you will close your eyes and you not open it again. Mommy ají, ó ti lọ. Daddy ẹ sọ̀rọ̀, ó ti lọ. Kí ló fẹ́ ṣe? A ti gbọ́ ní last Sunday ní Abẹ́òkúta lẹ́gbẹ̀ẹ́ wa níbẹ̀ ló ti ṣẹlẹ̀ pastor church. Gbogbo aláti lórí internet. Ó ń wàásù lọ́wọ́. Ó sọ lódì òyìnbó wọ́n wá translate ẹ̀ sí Yorùbá. Ó sọ dé stage kan bí tó di sọ dé stage kan tọ́jà nìkan translate ẹ̀ sí òdì òyìnbó ló fẹ̀gbẹ́ sí ó sì lọ. Inú church last Sunday l'Abẹ́òkúta ló ti ṣẹlẹ̀. Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa. A dúpẹ́ lórí àwọn bàbá wa, a dúpẹ́ lórí àwọn ìyá wa, a dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ètí a pè tí wọ́n fi ìfẹ́ láti wá yẹ wa sí. A dúpẹ́ torí pé ọjọ́ yẹn ṣojú ẹ̀mí wa. A dúpẹ́ pé a ò gbé ẹnikẹ́ni sí bí ò ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gidi. A dúpẹ́ lọ́wọ́ ìjọ Ọlọ́run alààyè torí pé wọ́n dúró tì wá, wọn ò fi wá sílẹ̀. A gbé Ọlọ́run ga. Ní orúkọ gbogbo ọmọ à ń dúpẹ́ wípé ẹ ṣé. The Lord Almighty will continue to bless you all. Thank you and thank you very much. Kọ́ bí a ti nífẹ̀ẹ́ ọmọ ẹnì kejì. Kọ́ bí a ti nífẹ̀ẹ́ ta ni o ọmọ ẹnì kejì. Bá ń béèrè lọ́wọ́ ẹni tó jókòó sí pé ṣé o nífẹ̀ẹ́ ọmọ làkejì rẹ? Béèrè lọ́wọ́ ẹni tó jókòó sí pé ṣé o nífẹ̀ẹ́ ọmọ làkejì rẹ? To say the truth and the facts. Check Nigeria as a case study. Not in Nigeria alone. Everywhere there is no love. We don't need to deceive ourselves. We want to know him. What I need to pass through all the pain this morning is that what is an ordinary person.
something in life to deliver. When you want that, you want that me. That is shit. You want to do your best on that one. Did you also shake that? You want to appear that you want to carry again. Báwo lè ní àṣẹ máa ṣe ṣàṣàṣà mọ́lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbọ́n mi lónìí? Ìwọ́n tó ti kọ́lé lọ́dún tó wà bóyá àwọn ọmọ ayọ̀ rẹ̀ sọ. Ìwọ́n tó ti ayọ̀ rẹ̀ gbà ní ayọ̀ rẹ̀ sọ. Ìwọ́n tó ti ní ìjọ rẹ̀ gbà ní ayọ̀ rẹ̀ sọ. Ó ní ilẹ̀ mi tìtì. Ọmọ ta ni ilé mi ṣe? Ara nínú ọlọ́run. Ó ní ìjọ ènìyàn sì wípé èyí ni Jésù wọlé ìfàsílẹ̀ láti Nazareti Gálílì. Jésù fòpin sí ìwà ìbàjẹ́ nínú kí ni ẹ nínú tẹ̀mí. Ó fi òpin sí ìwà ìbàjẹ́. Ìwà wo là ń wò nínú ìjọ lónìí? Nínú ìjọ tiwa lágbèéká 10:10. Ẹlòmíì torí aṣọ tuntun ló fẹ́ bọ̀ wá sí church tó lẹ́kùn ló máa dé. Ìgbà tó tún wá dé ní tó lẹ́kùn kàkà kó ra jókòó sẹ́yìn wá dí ló fẹ́ kó jókòó sí ẹ̀wù aṣọ tí mo aṣọ tuntun ni. That is nonsense. You need to respect God. Ọgbọ́n tó dẹ́gbẹ́lì ló gbogbo tó wà ń bẹ̀ ló correct you. Ìwọ náà níbi tó o ti ń ṣiṣẹ́ kí ni corrector kò ń ṣe. Níbi tó o ti ń ṣiṣẹ́ kí ló ń wọ̀ ọ́ sí. Ṣé ẹni tí ń dùn wọ́n ti sọ ní dàkúdà? Nigeria has come to another thing. Ṣé lólówó sí tálíkà sí ń pọ̀ sí? Ìyá sì ń jẹ mẹ̀kúnnù. Lọ́jọ́ ayé rẹ̀ ìyà ò ní jẹ́ lórúkọ Jésù. Lórúkọ Jésù ìyà ò ní jẹ àwọn ọmọ rẹ̀ lórúkọ Jésù. Ìyà ń pọ̀ sí. Ẹlòmí ò lè jó jẹ àárọ̀ mọ́. Ó jẹ ọ̀sán. Ẹlòmí fi ń jó jẹ alẹ́. The stubbornness is too much. But when the stubbornness is too much, we need to cry unto God that God should intervene in this country. If anybody is ready, maybe they are going for house of prayer, house of singing, and the rest. And they are coming to you, vote for me, I am the best candidate. Don't worry, I'll give you 10,000. How much is 10,000 Sama? Everything is going to finish. Àfúnjẹ yìí Ọlọ́run sọ fún mi àti ẹ̀dùn ní pé ẹ̀kọ́ wo ló kọ́ lára Jésù. Má jẹ́ kí bá sàn ní ọdún yìí, má jẹ́ kó lọ lásán lórí yìí. Ẹ̀mí mímọ́ gbà mí. Olúwa gbà mí. Jésù ọmọ Dáfídì gbà mí. Ṣé ohun tí ń ṣe tiwa ní àṣepé? Olúwa gbà mí. Bí ẹ̀mí tuntun wọ ayé mi, gbogbo ẹ̀mí tó lòdì sí ìfẹ́ yín lórí ayé mi, Olúwa gbà lọ́wọ́ mi. Bí ẹ̀mí tó yẹ ayé mi àti ògo rẹ̀ ẹ̀gbẹ́ wọ̀ mí. Thank you, Jesus, for in Jesus' name we have prayed. Ìjẹ́bí sì fọlọ́ bàbá, ọlọ́run ọmọ, ọlọ́run mímú, ayé àìnípẹ́ bọ̀.
àwọn òjíṣẹ́ rẹ̀ kò sì fún àwọn ènìyàn ìfẹ́ rẹ̀ yíyá Olúwa dá àwọn ènìyàn rẹ̀ sí. Fún wa ní àlàáfíà ní ìgbà tiwa Olúwa. Sọkàn wa di mímọ́ nínú wa, Ọlọ́run. Àdúrà fún ọ̀sẹ̀ yìí àti àwọn àdúrà mìíràn. Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni nínú ìyọ́nú ìfẹ́ rẹ sí aráyé tí ó rán Jésù Kristi ọmọ rẹ olùgbàlà wá láti mú ara wa wọ̀ àti láti jìyà ikú lórí àgbélébùú kí gbogbo aráyé kí ó lè máa tọpa àpẹẹrẹ ìrẹ̀lẹ̀ rẹ̀ ńlá nínú àánú fífúnni, kí àwa tó lè máa tọpa àpẹẹrẹ sùúrù rẹ̀ àti pẹ̀lú kí a lè ṣe alábàápẹ́ àjíǹde rẹ̀ nítorí Jésù Kristi Olúwa wa. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ Jábésì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe ìyanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.